Ẹ kú dédé o àkókò yìí ẹ̀yin èèyàn mi. Mo ní ọ̀rọ̀ kan tí mo rí fídíò kan ní orí ayélujára tí mo dẹ̀ fẹ́ kí ẹ̀yin èèyàn mi kí ẹ bá mi wo fídíò náà. And then mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ Oríyọmí Hamzat, ìyẹn Alhaji Oríyọmí Hamzat. Ẹ máa rí pé látìgbà tí àwọn èèyàn wa ti máa ń sọ̀rọ̀ sí yẹn anyhow. Mo máa ń sábà correct many people pé kò yẹ kí ó máa rí bẹ́ẹ̀. Kékan fún ní kálukú tó bá ń ṣe nǹkan rẹ̀. But eléyìí tẹ́ ṣe ń bí ẹ má jẹ́ kí n tàn yóò kù díẹ̀ káàtó. I'm sorry to correct you. But ẹ̀yin náà fúnra yín mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ wa ó kọjá bẹ́ẹ̀. Nígbà tí àwọn mùsùlùmí bá ń sọ wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe ìyẹn ìbílẹ̀ tí wọ́n ń sọ fún wa wípé ẹ̀sìn tí ò dá ni, ìmọ̀ tí àwọn èèyàn ní tí ò dá ni. Mo rí tẹ́ ṣe interview fún àwọn security kan lénìí bóyá àwọn Àgbẹ̀kọ̀yà bí nǹkan kan. Ẹ ṣe interview kò yẹ kẹ́ ẹ máa ṣe interview yẹn fún wọn ní public. Tẹ́ bá ti ṣe interview fún wọn kò yẹ kẹ́ ẹ ṣe interview débi pé kẹ́ ẹ ní kán máa sí aṣọ ògùn wọn fún yín lórí public. Tẹ́ ẹ dẹ̀ mọ̀ iye thousands of people tó ń feel yín. Tẹ́ ẹ ní kán máa sí aṣọ ògùn wọn ibi tí wọ́n ti báwo ni wọ́n ṣe báwo ló ṣe kúrò mo pòórá àwọn náà ò dẹ̀ ro ọpọlọ kí wọ́n mọ bí wọ́n ṣe dá yín lóhùn ìbéèrè yín. Àwọn nǹkan míì wà tẹ́ ẹ yẹ kẹ́ máa béèrè question yẹn lọ́wọ́ àwọn èèyàn yìí bí ìgbà tẹ́ bá fẹ́ fi Yorùbá sínú kíní inú wàhálà ni. Lóòótọ́ ẹ lè fẹ́ help wọn tàbí nǹkan kan tẹ́ fẹ́ ṣe bọ̀ kì í ṣe bí pé kẹ́ máa interview wọn débi pé kẹ́ máa béèrè àṣírí agbára wọn. Kódà ọmọ Yorùbá dẹ̀ nìyí tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé àwọn èèyàn yìí ẹ wo ìbọn tó wà lọ́wọ́ wọn, ìbọn pauni, ìbọn ọdẹ ló wà lọ́wọ́ wọn, kì í ṣe AK-47 kì í ṣe AK-49 bọ́tásó oògùn àti agbára tó wà lára wọn ní ò jẹ́ kí Fúlàní ti pa mí nínú wọn. Ẹ̀yin náà wo orí wọn bí ẹ ṣe rí tán ṣe sì wò tí ò jẹ́ kí mí ti kú nínú wọn. Àmọ́ ṣùgbọ́n torí wípé agbára tí wọ́n jogún lọ́wọ́ bàbá wọn ń ló wà ní ara wọn tí ò jẹ́ kí àwọn tí wọ́n lọ bá nugbó kí wọ́n ti pa wọ́n. Nígbà tẹ́ torí pé wọ́n wá rí wọn pa ẹ̀yin wá ń béèrè àṣírí agbára wọn. Ṣé fẹ́ fà wọ́n lé Fúlàní lọ́wọ́ ni? Ṣé fẹ́ fà lé àwọn tí wọ́n fẹ́ pa wọ́n lọ́wọ́ ni? Torí àwọn tí wọ́n lọ bá nugbó fẹ́ pa wọ́n pátápátá. Àwọn eléyìí fẹ́ pa wọ́n ni ṣùgbọ́n wọn rí wọn pa. Èyí tí wàá gbé wọn wá sórí social media ẹ̀ ń béèrè àṣírí agbára wọn. Ẹ má bínú ó kù díẹ̀ káàtó o. Tẹ́yìn tó kù ẹ̀ bá lè rí. Ẹ̀yin lè máa jìjà yín bí tọ́lọ́ yín nítorí iṣẹ́ tẹ̀ ń ṣe. Gbogbo akọ́lá máa jìjọ òmìnira. Gbogbo akọ́lá máa sọ pé kí ìlú kó pín. Àmọ́ tẹ́yìn náà ń béèrè ẹ̀ ń fi àṣírí agbára àwọn èèyàn yìí sí tẹ́yìn náà tún nǹkan tẹ́ ń ṣe wò. Ẹ wá ní kán máa sí aṣọ agbára wọn. Tẹ́lẹ̀ mọ̀ pé ìjọba ta ní ò allow kí wọ́n lo AK-47 kán lo AK-49 ìbọn tí wọ́n bá ìṣẹ̀ǹbáyé tí wọ́n tá ń lò pẹ̀lú aṣọ ògùn ẹ tún ní kán máa sí social media. Ó kù díẹ̀ káàtó ẹ bá. Àwọn kọ́nà lọ fẹ́ kúrò bẹ́ẹ̀ ni. Àwọn ọdẹ táwọn kan yẹn tún wà ní àwọn kan Yorùbá yẹn tó sì wà ní. Ó sì wà. Bẹ́ẹ̀ni sà, pẹ̀lú òótọ́ ọbẹ̀. Pẹ̀lú òótọ́ ọbẹ̀. Nínú àwọn tí ẹjọ́ lọ lọ́jọ́ yẹn tó fara gbọ́ta. Bẹ́ẹ̀ni sà, ọ̀kan nínú àwọn ọ́fíìsà mi tí wọ́n jọ fara gbọ́ta níbẹ̀ ni sà. Ó yá. Ìgbà tí mi di. Orúkọ tèmi ni Jọlá Pamọ́ Abbas. Ìgbà tí a rí àwọn. Ọdẹ ni. Ọdẹ ni mí. Ẹ lè dánu gbówọ̀. Bẹ́ẹ̀ni mo lè dánu gbówọ̀. Kí ló lè lé ìpadà nù gbó tẹ́ sá padà sí? Kò sí nǹkan kan tó lè lé mi lágbára Ọlọ́run, kò sí nǹkan kan tó lè lé mi. Bẹ́ẹ̀ni. Ok. Ìgbà tí a rí àwọn pípù yẹn à ń lé wọn lọ. Ìgbà tá à ń lé wọn lọ inú igbó làwọn ń gbà àwa ń gba ojú títì àwa lọ gé wọn. By the time tá a lọ gé wọn àti ṣáájú wọn ìgbà tá a ti ṣáájú wọn ó ti rẹ àwọn èèyàn tá a jọ ń lọ àwa mẹ́ta la já sí wọn láàrin bá a ti wá já sí wọn láàrin báyìí. Àní wọn lè já sí. Àní wọn la já sí. Ṣé wọ́n pọ̀ ni? Wọ́n pọ̀ wọ́n tó mẹ́jọ. Èmi bá àwọn mẹ́rin lójú kan náà bọ̀ àwọn náà kọ́ gbọ́ sáǹdì ẹsẹ̀ mi ìbọn tán yìn sí mi ibi ló ti kọ́kọ́ bá mi ó bá aṣọ mi bíbáyìí. Ok, ìbọn bá sọ yín ìbọn bá sọ ọba ọ̀rẹ́ ìwà gbà mí ni ìbọn bá sọ nígbà mo jẹ́ fọwọ́ gbà nǹkan o nígbà tí sí òkè pàdé wọ́n rògbò ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì kí ni ìbọn bá a sọ nígbà wá wọnú aṣọ ìbò kọ ara rẹ wá ń kọ́. Ó ṣe wò débẹ̀ torchlight tí mo fi sáyà ó fọ́ torchlight yẹn mọ́ mi láyà. Wọ́n tún ní sáyà náà ni. Mo dé ọ̀tá yìí mọ́kùn bórí ọ̀tá yẹn sí wọ́n rí ní ìbá wọn ó gé orí ọ̀tá yìí ibi gangan. Ok, ìbọn ló gé orí ọ̀tá yìí. Ó gé. Ìgbà tí
ìgbà tí mo wá ìgbà tí mi ń yé ọ̀tọ̀ jáde nínú rẹ̀ mọ́. Kò sí ẹ̀kan nú ẹ̀. Kò sí ẹ̀kan. Ó yẹ kọ́ta yẹn jáde ọ̀tá yẹn ti hùkù kò jáde mọ́. Bọ̀ èyí tí mo kọ́kọ́ yé àwọn yẹn ṣubú àwọn méjì yòókù wọn wá bẹ̀rẹ̀ sí fáyà mi wọ́n wá ń sẹ́bọ̀n yìí ọ̀tá yẹn ò jáde mọ́. By the time tí wọ́n á rò wípé kí mo fẹ́ ṣe mi ì anybody lára ń dì mọ́ mo á wò pé bóyá kí n sáré láti lọ gba ìmọ̀ lọ́wọ́ ẹlòmíì bí mo ṣe ká ẹsẹ̀ yìí kúrò lórí ilẹ̀ ẹlẹ́ báyìí ìbọn fi bá mi ní ibi báyìí. Ok, ẹsẹ̀ tẹ ká kúrò nílẹ̀ yẹn. tó bá ti pẹ́sẹ̀ yẹn bá sí wà nílẹ̀ lẹ́nu. Ẹ já wọ ẹsẹ̀ yẹn. Ẹja tú gẹ́gẹ́. Mo lè bá yín gbàgbọ́ ní ògbà. Àwa sì lè gbà. Ok. tó bá ti pẹ́sẹ̀ yẹn bá wà lórí ilẹ̀ lẹ́nu kò sí nǹkan kan tó lè. Ok, ẹsẹ̀ tẹ ká kúrò tẹ fẹ́ lọ. ibẹ̀ náà ni bá bọ̀. ibẹ̀ náà ni bá wọ̀. Ó sì ń dùn yín ni o. Ó ń dùn mí. Ìgbà tí mo wá wọ ẹsẹ̀ ń bò lẹ́sẹ̀ á kúrò láàrin wọn. Ọlọ́run ni mo lọ wà píà níbò mi ibùgbé tí mo wà píà sí yẹn nínú mo wá ti ń fàyà wó torí tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ni mo bá ṣubú sí ni wọ́n bá wá fún mi lọ́rùn mọ́ bẹ́ẹ̀. Ok. Ibò mi ni kíní yẹn gbé mi sí mo wá ń fàyà wọ́ bọ̀ wọ́n ti bí mo ti kú ni táìmù yẹn ìbọn tó ń dún mo wá pe ọ̀gá mi wípé nǹkan ti ṣe mí ó dẹ̀ ti ń rẹ̀ mí nǹkan wá gbé mi mi rẹ́ ní bọ́ọ̀dì wọn àmọ́ bí tí mo ṣubú sí mo sáà ń fàyà wọ́ tí mo fi já sí ojú títì bí mo ṣe wá já títì báyìí mo wọ̀ tó mo wò sí ní èrí anybody gbà tí mi rẹ́ anybody mo wá pe ọ̀gá pé ẹ má wulẹ̀ wá mi wá sínú igbó mọ́ o mo ti dé títì bọ́gà sí ń gbé mọ́tò bọ́ nìyẹn tí wọ́n fi wá rescue mi kò sí ẹni tó ń jẹ́ àmọ̀tẹ́kùn kankan àbọ́lọ́pàá kankan nínú igbó lẹ́yìn ọ̀ǹtà express ni wọ́n dúró sí express yẹn náà la fi wọ́n sí tá a fi wọnú igbó ibẹ̀ náà lẹ́yìn a lè fi wọ́n sí tá a fi lọ after gbà tí wọ́n kó wa sí hospital tán làwọn àmọ̀tẹ́kùn tó dé sí ibẹ̀ kò sámọ̀tẹ́kùn kan tó àbíyá níbi fíìmù yẹn. Ok, òkú ẹntẹ wa mú tàlẹ́ hand over fún. àwọn ọlọ́pàá ìgbélé ok wọ́n pè wá ibẹ̀ náà ibẹ̀ nìkan yẹn ti ṣẹlẹ̀. ó ga o ẹ jẹ́ kí a wo ẹni tí ẹ mú ẹni tí wàá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká wo ẹni tí. I'm from Kwara State, Olatan, Maron. 48 mark 48 ní few months. Níjọ́ Saturday ni mo kúrò lẹ́kọ̀ọ́ mo lọ Kánò. Àwa mẹ́ta ni. A bá dé okùn bíi 10 km ká dé Ọ̀yọ́ tán. Àṣẹ nìkan ní ṣẹlẹ̀ ọ̀sẹ̀ káfíìsì ọ̀sẹ̀ káfíìsì. Àyàwó tó ń gbé mọ́tò. Òlélẹ̀ ayé fóònù rẹ̀ ti ó ṣe rẹ fóònù rẹ̀ sẹ́ńdẹ̀ síbòmí ẹ ti ti ṣe dátà síbẹ̀. Ẹni tí wọ́n gún tán tí wọ́n yìnbọn fún wọn lórí ni ẹni tí a jọ lọ́kọ́. Mr. Akin ẹ civil ayín sójú ogun náà lélẹ̀ náà bó ló ṣe ṣe ẹ bẹ̀rẹ̀ orí jẹ́ àárí ẹ fẹ́ bẹ̀rẹ̀ orí sóògùn ara yín ni ẹ mọ́ bẹ̀rẹ̀ orí ni ọ̀yà ẹ dé fìlà padà Mr. Akin bó ló ṣe ṣẹlẹ̀. ní on the 25 October ní ọ̀gá bò àìpé kàmọ́ àìsí máa lọ síbẹ̀ yẹn bí 5 times táyà ara àwọn kidnappers ní ọjọ́ yẹn bá ṣe débẹ̀ àwọn sì ẹ̀ ti sáwájú mi máa ṣe mọ̀ lọ gbé bá wọn ọ̀gbà tá a débẹ̀ ọ̀gá náà jẹ́ pé wá pé àwọn ọlọ́pàá àtàmọ̀tẹ́kọ̀ yìí lájọ́ tá a ti máa ṣiṣẹ́ yẹn láṣeyọrí ẹ̀ ọ̀rọ̀ lónìí abẹ́rẹ́ rí mo ní ọ̀gá tó bá rí báyẹn ẹ jẹ́ ká tán ẹnìkan wà tó jẹ́ kọ̀mándà fún wọn ní inú ìlú yẹn nínú ìlú tí wọ́n ti pè wá yẹn ìyẹn Ọdẹ́bọ̀dé. ẹ máa ń gbọ́ yẹn ń gbọ́ yẹn. ok ìgbà tí wọ́n pè wá ẹgbẹ́ tí báyẹn mo ní ibì kan tó ń wà tá a lè gbà mo sáyìn láti kó máa ṣe alid mọ́tò tẹ̀lé wa ìgbà tá a dé ibẹ̀ yẹn ọ̀nà ìjà yìí ní títí eléruku ní chọ́ọ̀chì mo débẹ̀ láti yà nígbà tá a sáré díẹ̀ àwọn òkè yẹn bíi irú bíi bíi 2 miles òkè níbẹ̀ asáré báwọn ènìyàn ṣe ń lọ mo ní òkè ẹ̀yẹn yẹn ká lọ a speed bọ̀ eré yẹn ó sì pọ̀ jù nígbà tẹ́ ẹ bá wà fìdí ni ó dábí pé bí àwọn mẹ́ta ẹ̀nà kù lẹ́yìn tàbí sáré wọnú gbó yẹn ara fìdí tí yẹn ẹyọ kan ọkùnrin tí bọ́n bá ìpẹ̀lẹ́ mi eré sísá tí wọ́n ń sá yẹn ti wá pọ̀ jù ẹ̀ẹ̀kan náà báyìí mo já sí wọn láàrin because èmi náà mo kọ́kọ́ dà ní wọn mo ṣe ń dà ní wọn báyìí bọ́mbà tù bọ́mbà ló já sí èmi ò sí ẹ̀ mọ̀ pé bóyá bọ́ wọ́n yìn gan mo rò pé bóyá Jésù ni bọ́mbà tó yá wọn kì mí mọ́lẹ̀ nígbà tá a fẹ́ gbẹ́ mi délẹ̀ wọ́n fi gbàgbọ́ mi lórí pátágbà tí wọ́n fi gbàgbọ́ mi lórí mo kàn rí pé mo àpí àsìgbò mi Jésù mo rí pé mo àpí àsìgbò mi after ìgbà tí mo àpí àsìgbò mi lórí pé ọkùnrin yìí náà bá pè pé ìbọn ti bá òun náà o kí ni tó ṣẹlẹ̀ yìí wọ́n lọ́n bọ̀ lónìí yìí agbọ́dọ̀ wọn bí ta gbọ́dọ̀ bá dé síbẹ̀ náà àwọn èèyàn wọ́n sá gbìyànjú bọ̀ mọ́tò tí ò sí lọ́wọ́ wa kò jẹ́ kí èmi ó lè mọ ọkàn máa gbà ní lórí ìbọn ni
wọ́n fi gun yín àbọ̀ yìí. wọ́n yìnbọn sí mi. bàbá tó mú ẹni tó jẹ́ fítìmù yẹn ọkùnrin yẹn náà ló dúró wájú wa. bàbá rẹ̀ dà. olèlè di olú yìí. ẹ̀yin lẹ mú ẹ tán ti gbé. ẹni tá a jọ sáré wọnú odò yẹn lélẹ̀ ẹni tó mú jáde nínú ẹ̀rẹ̀ kankan lélẹ̀. ó kéénú ẹ̀rẹ̀ fọ̀ náà ti fẹ́ ní ẹyọ. bẹ́ẹ̀ni ẹni tó mú àwọn olórí burúkú bandits yẹn náà wà láàrin wa bíbáyìí. àríyàn olèlè because àwọn ni wọ́n tẹ̀lé. ẹ mú bandits kan live. bẹ́ẹ̀ni a mú bandits kan live Sunday ọjà lórúkọ rẹ̀. bẹ́ẹ̀ni ó ní Egede lòun. ọmọ Benue State. bẹ́ẹ̀ni bọ̀ǹgbàdá àdé hospital àmọ́ ẹni sì ní àwọn ọ̀gá ní wà bẹ́ẹ̀ tó fi di òru bọ̀ǹgbà tó dé àrọ́jọ́ kejì ni wọ́n gbé ẹnìkan wá pé àwọn ti rí bọ̀ọ̀lì kan lẹ̀ ògùn ti pa òkè ìgbà tó dijọ́ kẹta tí wọ́n tó déwájú bẹ́ẹ̀rì external home ní àárín méjì mọ́níyà sí Ìbàdàn wọ́n tún bá ìkànnì lẹ̀ pé pé àwọn ará rẹ̀ wọ́n ní local government Ìbàdàn bíbáyìí àwọn ni wọ́n lọ bẹ́ẹ̀rì rẹ̀ after àgbẹ̀ wọn tún rẹ́ nìkan wọ́n tún bẹ́ẹ̀rì rẹ̀ tó jẹ́ pé bí wọ́n sì bẹ́ẹ̀rì rẹ̀ ó wà níbẹ̀ wọ́n tó padà rí òkú méjì. ọjọ́ mẹ́ta tó gùn pa kámò wà lára wọn. kámò wà lára wọn tí wọ́n fi sin wọn àmì kámò wà lára wọn. kábíyèsí ọ̀nà ogun ló ṣe kíni. ogun ló pa wọn. bó lẹ ṣe mú ètí wọn ẹni tí wọn jí gbé yẹn bó lẹ ṣe mú wọn. èmi ni Òkèwọlé Adéwọlé ọmọ bíbí ìlú Ìbílẹ̀ nígbà tí ojú ogun yìí le tó di láàrin kan àwọn èèyàn wa tí wọ́n bá wọ́n ti kó wọn lọ sọ́sítù mo ní láti sọ fún àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n gbé ọkọ̀ wá káyìn nígbà tí ogun ti rọlẹ̀ tán wípé ẹja wọ inú igbó yìí torí àwọn tí wọ́n jí gbé yẹn ó yẹ ká lè rescue wọn àṣà àmọ́ tí wọ́n tá a jà fún àwọn àmọ̀tẹ́kùn ní láti sọ pé àwọn ò lè wọ inú igbó torí pé àwọn ò mọ bí wọ́n fara pamọ́ sí kò dà tẹ́ ẹ̀ bá lè wọ inú igbó àwọn èèyàn wa bíi mẹ́ta tí wọ́n wá títì wọ́n tẹ̀lé mi wọ́n ní ìjà débẹ̀ a wọ inú igbó yẹn padà a rí i pé inú ra odò ní inú odò yẹn mú yàn kan so bá a ṣe ń wá wọn káàkiri a gbọ́ ohùn yẹn ni mo gbọ́ mo ní ta ló wà ń bẹ̀ mo na ìbọn síbẹ̀ mo ní tó o bá ti yẹ̀ lẹ́yìn kó o na ọwọ́ ẹ méjèèjì sókè fínísì ni kò sí tó lè ṣe tí bàbá wà lọ́wọ́ ẹ̀yìn ìbọn yẹn tó o bá ti yìnbọn ṣáájú àpá ó dẹ̀ ní ara àwọn tí wọ́n jí gbé ni o kí n jọ torí Ọlọ́run inú odò ló ń wà òun ò lè dá yọ kò dẹ̀ lọ síbẹ̀ mo rí i pé lóòótọ́ ni kò sí ìbọn kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ kò fà jáde nínú ẹ̀rọ kan yẹn mo wọ̀ ó ké ó ní ọmọ Yorùbá ṣé ọmọ Yorùbá tún wà òní sátọ̀dé ni wọ́n fi ọdún òkú òun sí kí wọ́n pa òun ṣùgbọ́n òun ti sọ fún àwọn fámílì òun wípé ẹ lè má rí òkú òun o bẹ̀tẹ̀ má lọ ya owó kankan mọ́ torí pé 100,000 wọ́n bẹ́ 100 million ni wọ́n béèrè ó ní àwọn ti rí 30 million naira àbúrò ẹ̀ wá sọ fún pé àwọn aríbì kan tó ń ti tún lè ya owó kún wọ́n ní tó bá pé 50 million ni kó gbé wá tí ò bá ti pé 50 million ọjọ́ sátọ̀dé ọ̀dẹ̀ 25 yẹn làwọn máa pa ṣùgbọ́n ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n gba òun kalẹ̀ ní ọjọ́ yẹn pé òun gbà pé òun ọmọ tó òun lè jẹ́ ẹni alààyè mọ́ torí pé ọjọ́ ọkú yẹn ni wọ́n ti dá fóun ọmọ Nàìjíríà ìrànlọ́wọ́ tí wọ́n bá lè ṣe fún wa a ò ní nǹkan òjà ogun kankan a ò ní nǹkan àrìnà láti lè lọ sí ibikíbi tí wọ́n bá pè á lọ. ẹ tọrọ owó lọ wọn ẹ tọrọ aṣọ lọ wọn but ẹ nílò irinṣẹ́ tẹ́ fi fẹ́ gbìjà ọmọ Yorùbá. ẹ̀wọ̀n tẹ́lẹ̀ ọ̀gá wọn ń lò ojú commander state. ìbẹ́ wọ́n gbọ́ wùlẹ̀ àti rí mọ́wùlẹ̀ sẹ́. tá a bá yẹ méjì bẹ̀ tán àjẹsẹ̀ kẹ́gbẹ́ kò pé méjì mi. ọ̀dà ètò tún dáa jù lé. ẹlẹ́yìn kọ̀ọ̀kan lè tọwọ́ tí. òfin gbà kẹ́ lo pump action ṣùgbọ́n ẹ̀ ní. lágbára láti rà kò sówó tàbí. ẹ lágbára láti rà. ẹ̀yin tí ẹ ń wò wá ń lé ẹni tó mú ètò ẹmú live bó lẹ ṣe mú. orúkọ mi ni ẹ̀yin kí ló dé yóò lè sọ lókè. orúkọ mi ni Jọbí Peter adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní àwọn ẹni bíi mú nítorí ojú ogun yìí lé gan ní ọwọ́ aago kan àbọ̀sán la débẹ̀ so láti aago kan àbọ̀sán yẹn lọ àwa nìkan là wà ń bẹ̀ pẹ̀lú àwọn táwa yìí so abẹ̀rẹ̀ iṣẹ́ yìí wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ láti kọ́kọ́ fáyà àwọn tí ó jẹ́ ọ̀gá wa síwájú níbẹ̀ so ọ̀gá wa ní láti fún wa ní sáà wípé ká lọ láti lọ cross wọn so a ní láti lọ cross wọn bá a ṣe ń wọnú. ẹ ṣeun òkú kan nínú àwọn tí òkú kà nínú àwọn tí ọwọ́ bà òkú kan nù òkú kà lẹ́rú
ìmọ̀ bọ́yá ẹ rí dáadáa bóyá ẹ mọ̀ sọ̀rọ̀ yìí lọ. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run a rí pé ìgbà tí èèyàn jáde bọ̀. ẹ láwọn kan wà pẹ̀lú màálù nu wọn. àwọn onímàálù yẹn so àwọn jẹ́ informant fún wọn. because nígbà tá a ti kọ́kọ́ dé àárín yẹn lọ. nǹkan ẹ̀ mú gan balẹ̀. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run máa ti amú yìí ó ń jáde bọ̀ láti inú igbó ẹ̀gẹ́ torí igbó wà lẹ́yìn oko wà lẹ́yìn igbó yẹn so igbó yẹn náà fi bojú lẹ́yìn so ó jáde láti inú ẹ̀ ó àtàkì ẹ̀ látẹ̀yìn so mo dẹ̀ sọ pé kó dúró mo ṣe kọ́ sọ pé kó dúró yẹn ó ń wẹ̀yìn òun náà bá